Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ṣé wà ṣàlàáfíà ní gbogbo wa wà. Good evening Ọládélé. Aunty Àjọkẹ́ mo rí yín lẹ́ẹ̀kan ṣàlàáfíà lẹ́wà o. Mojísọ́lá ti wo good evening. How are you? How are you? Thank you Granty. Thank you so much. Thank you. How are you? Mo post kíní kan ní ìrọ̀lẹ́. And okay, it's cold in UK. Oòrùn yẹn mú but òtútù yẹn pọ̀ tó jẹ́ pé èèyàn lè gan ó mú gan òtútù yẹn mú gan Rótìmí Akínkùngbé my brother báwo lọ́dọ̀ yín òtútù tó mú lọ́dọ̀ wa lénìí ni òtútù yẹn lè ṣèyàn léṣe o ó dà pé mo ti fi kíní sí glasses mi mo ti fi ọwọ́ oil sí òtútù yẹn lè ṣèyàn léṣe ó ti mú jù ń bọ̀ trying to clean my glasses ó dà pé mo ti fọwọ́ oil sí or something. Okay, it's better now. Ẹ káalẹ́, good evening. Mo post nǹkan kan, mo rí you are drunk. Go and sleep. Go and sleep if you are drunk. Okay, Texas náà tutù. Christiana Oluwatoyin, good evening. I'm fine. My day was good. My day was good. Kò mí ní pẹ́ because orun ti ẹ̀ ń kún mi ó ti rẹ̀ bí bọ̀ mo ní kí n kàn sáré yọjú díẹ̀. Then DKD máa pè ẹ́ tí bá ṣe tán máa ti sùn mí ní pẹ́ bá ti ṣe tán sì mo máa pè ẹ́ òtútù yẹn pọ̀ o òtútù yẹn ti pọ̀ jù òtútù got you drunk in Chicago. Go and sleep now. Thank you. I know Jones, you said I'm your favorite blogger. Thank you so much. Thank you for appreciating me and what I do. Ottawa is cold too. New York, lọ́dọ̀ yín náà tutù. Something òtútù eni yo normal. Kò normal rárá. Kò normal. Especially tílẹ̀ tutù. In fact, ọ̀sán náà ló ti mú but alẹ́ yìí sìn. Ó tutù yàtọ̀. Mo yan sabon le. Ṣàlàáfíà lẹ́wà. I'm coming out late. Bó ṣe gbà ní Mason Bills. Ìtorí ẹ rí mi dáadáa last week. You know I don't come out the way I did last week. Aunty, you need to apologize to Wasiu. That man is lying on him. Ṣé Wasiu ti jáde? Ṣó ti sọ̀rọ̀? Mi ò accuse of anything. Mo ní nǹkan tó sọ. Tó bá pọ́n parọ́ kó bọ́ta fún rẹ̀ kó sọ nǹkan tó ń ṣẹlẹ̀. Why should I apologize to him? Mi ò bú now and I never accuse him of anything. But of course, àwọn èèyàn mọ̀ pé burú Wasiu burú. Tó bá dẹ̀ gbà ti apology náà àti gbọ́. Guru boy. No, you can't say a lot of people have spoken on his behalf. No, he's not done that way. Abba. No, things are not done that way. What things are not done that way. Ó dàbí ọ̀rọ̀ àwọn pastors tá ń sọ yìí ni. Ṣé àwọn tó ń tẹ̀lé àwọn pastors wọn ò bọ́ta? So irú èmi tí mo sọ pé nǹkan báyìí ṣe mí sìn kí àwọn pastor mi ò apologize o tó bá jẹ́ yẹn ni mi ò owe ẹlẹ́ni apology. Ṣebí mo ń sọ̀rọ̀ táwọn èèyàn ní mo parọ́ mọ́ GM redeem ni. Ṣebí mi ní nǹkan ṣẹlẹ̀ sí, èmi ni mo narrate nǹkan tó ṣẹlẹ̀ sí mi. A lot of people are coming out tó ń sọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. People are coming out to speak based on their personal experience. Pẹ̀lú ẹ̀ náà wọ́n náà ń parọ́ mọ́ wọn ni. Apologize for what? People kò sí èèyàn máa ní supporter now, kò sí bó ṣe jẹ́. Then kí ló máa cost èmi? Kí ló máa cost ẹlòmíì láti sanwó fún èèyàn láti ṣe damage control? Guru boy, èmi àti bọ̀dá ìyá àdẹ̀jà rí o. Mi ò Wasiu apology o. Mi ò ní apology. Tá bá ti ẹ̀rí tá rí arí mélòó kan náà. Ojú wa bí kọ́ ló ti gbáyàn kan lé gbé ráyàn ní kò àgbàlagbà tó rágbàlagbà ní kò. Nǹkan tí máa yẹn tó ṣẹlẹ̀ sí ló sọ yẹn tó bá di àárọ̀ la mo máa play video yẹn. Audio woman man yẹn. Àárọ̀ la kí n tó jáde, màá ṣe show lórí ẹ̀.
máa play audio yẹn kẹ́ gbọ́ gbogbo ìjọ yín sì ò lè lọ wò lórí wọn ò lè lọ wò lórí YouTube máa play ẹ̀ lọ́la ká jọ gbọ́ again mo bí n ṣe kí n like àti máa gbọ́ nǹkan for long mo gbọ́ gbogbo kinní yẹn throughout ẹ̀rù Ọlọ́run gan bà mí pẹ̀lú àwọn nǹkan tí bọ̀bọ́ yẹn gan sọ díẹ̀ nínú nǹkan tó sọ ẹ̀rù Ọlọ́run bà mí pé ṣó lè jó òótọ́ ṣá but of course kò sẹ́ni tí ó mọ̀ pé àwọn people yìí wọ́n ń tojú bo oríṣiríṣi tó bá dọ̀la yìí náà máa gbọ́ àjọ analyze ẹ̀ lọ́la so ẹ ká lẹ́jẹ̀rẹ̀ ọ̀rọ̀ OPM pastor yẹn ni mo fẹ́ sọ. I saw a post when they said that OPM pastor ó ní free school ó ní mi rántí transfer kìíní yẹn síbẹ̀ yẹn Wasiu ló máa sọ̀rọ̀ kì í ṣe àwọn tó ń jáde kì í ṣe àwọn tó ń jáde tó ń sọ pé kò rí bẹ́ẹ̀ ṣé wọ́n bá máa yẹn experience ẹ̀ were they there? That man came to narrate his experience under him. Kì í ṣe àwọn tó ń sọ̀rọ̀ náà máa ní kò rí bẹ́ẹ̀. Ẹni tó Wasiu ní dealing pẹ̀lú ló máa tí màá yẹn ní dealing pẹ̀lú. Then èèyàn kan pè mí lánàá. Thank you, Guru. But èèyàn kan pè mí actually today in the afternoon. Máa yẹn ní wípé olónílù lòun náà. Ó ní but òun ti relocate òun wà l'America ń bí. Máa yẹn ní wípé nǹkan tó lè mú máa yẹn fi ìlú fi búra ó ní èèwọ̀ ni ipe kán lọ bèrè lọ́wọ́ anybody tí ìdílé wọn bá jẹ́ ìdílé onílù ó ní tí ìdílé wọn bá jẹ́ ìdílé onílù ó ní wọ́n fi ìlú búra ó ní èèwọ̀ ni ó ní èèwọ̀ ni ó ní tí màá yẹn fi ìlú búra ó lóun ò mọ̀ rí o ó lóun kọ̀ come across show tí mo ṣe ó ní lòun ṣe pè mí tóun wá nọ́mbà mi tóun fi pè mí pé ní máa òun rí pé passion tí mo fi sọ̀rọ̀ yẹn pé ó ká mi lára mo ló ká mi lára because mi like máa fọwọ́ ọlágbáyàn lójú káwọ́ kan máa fà jùlọ wọ̀nyàn bóyá torí mo experience ẹ̀ rí ni ẹ̀yin tẹ́ bá ń follow show mi tẹ́ bá follow àwọn story mi mo ti sọ bí lọ́ọ̀yà tó jẹ́ ọ̀rẹ́ late husband mi lòun fẹ́ máa fẹ́ mi gbàrà tọkọ mi kú tán tí mo dẹ̀ ní mi ò dá lóhùn on time mo ṣáà ń dribble ìwé tó yẹ kó ṣe fún mi letter of administration tó yẹ kó ṣe fún mi kò ṣe fún mi ìgbà tí awó wá ya èmi gan ni mo lọ sọ fún yàn pé kò fẹ́ bá mi ṣe ìwé mi ò bye Timi Daniels how are you my brother pé nǹkan bye ni máa yìí ṣe o ọ̀rọ̀ yẹn wá kàn lára kọ̀ràn kó ìzádà kó keep quiet ọ̀ kó pè mí pé wáì tí mo lọ sọ́ọ̀sì ọ̀rọ̀ yẹn síta ó dẹ̀ parọ́ mọ́ mi ìgbà tó wá parọ́ mọ́ mi tí mo gbọ́ mo wá lọ confront ẹ̀ máa yí láti máa sọ fún mi pé tí mi ò bá ṣọ́ra òun máa tì mí mọ́lé òun á mú ìṣọ̀kan ju kọ́kọ́rọ́ nù lọ́ọ̀yà ni nà gbogbo àwọn ọlọ́pàá èrè ají Adétutù àwọn ọlọ́pàá èrè ají gbogbo wọn ló mọ̀ ó lóun á make sure pé wọ́n tì mí mọ́lé wọ́n á dẹ̀ ṣe lóòótọ́ tó bá ròpù nǹkan mọ́yàn lọ́rùn nǹkan tó máa ṣe so as for that man máa yẹn purọ́ kò purọ́ Wasiu ló lè tàn wọ́n lẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣe àwọn tó ń bọ́ ta ṣó ti yé yín Wasiu ló lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ máa yẹn ó búre èké kò búre èké Wasiu ló lè tàn mọ́lẹ̀ èèyàn àwọn kan ò bá àbọ̀ bọ́ta kan máa support ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ a lè sọ̀rọ̀ pásítọ̀ yẹn mọ́ ń sin ọ̀rọ̀ Wasiu rẹ̀ tún jẹ́ ká sọ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn àárín àwọn méjèèjì náà lè sọ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ló lè wá sọ ó jóòótọ́ kò jóòótọ́ ó búra èké kò búra èké and of course lóòótọ́ kò ń pé àwọn èèyàn wa lóòótọ́ láti búra ẹni tó pààyàn gan lè búra pé òun kọ́ lòun ṣe so somebody said wípé we should not even trust them pé ó lè jẹ́ ìbúra tó ń bú kò ń ṣe òótọ́. Diana, how are you? It's been long I saw you. How are you doing? Again, relax ẹ̀yin mi. So engineer Bukola Williams ẹ kálẹ́ o ṣàlàfíà la wà o so jóòótọ́ kò jóòótọ́ a lè sọ bọ̀ pé èèyàn kan bọ́ ta yẹn tán wá ń sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ẹni tó lọ́rọ̀ tọ́rọ̀ kàn gangan ló lè tàn mọ́lẹ̀ sí òun nìkan ló lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn pé
báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. But of course, tábàdẹ̀ worú èèyàn tí Alhaji jẹ́, ó possible kan má bọ́ta ẹ̀wọ̀n kankan. But I want to believe kó máa bọ́ta, òun kò ní sùúrù tó yẹn. Bóyá torí àwẹ̀ tó wà ń ta, bóyá tó bá máa fi parí àwẹ̀, he may come and explain his own side of the story. Because ara Wasiu Alhaji náà kò bá rẹ̀ tó yẹn, ara Alhaji kò gbà wọ̀ sí, ara ẹ̀ kò gba kíní, kò ní sùúrù, kò lẹ́mìí sùúrù. Ó burú, àwọn èèyàn tán ti ṣe wọn dáadáa ló burú. Máa yẹn gan sọ wípé ó máa ń gbá wọn létí ṣeré ni nínú interview yẹn. Ó ló máa ń gbá àwọn èèyàn létí ṣeré ni. Ṣé ó yé yín? And kò sẹ́ni tó máa sọ wípé kò sí abuse ní àárín àwọn èèyàn wa. Ọ̀gá sọmọṣẹ́, abuse pọ̀. Even ní àárín ọ́fíìsì gan, corporate office, à ń rí abuse. Tí ọ̀gá máa sọ pé torí òun jẹ́ ọ̀gá, tó lè mú subordinate ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń bu anyhow. Ó lè mú subordinate ẹ̀ kó purọ́ mọ́ torí kó fẹ́ le. Ó lè mú subordinate kó gbá lójú. Ó ń ṣẹlẹ̀ dáadáa láàrin wa. Abuse pọ̀ láàrin àwọn èèyàn wa gan, especially láàrin olówó sí tálíkà, láàrin ọ̀gá sọmọṣẹ́. Ó wà dáadáa. So Alhaji ló lè wá ṣàlàyé bóyá ó rí bẹ́ẹ̀. God bless you. Somebody say even in family. It's just tẹ́ bá wò ń gbà mí bí ìgbà tó yẹ pé ṣe náà bring wa up láti live with it. Àfi ìwọ tó bá epo ti bọ́ sí àwọn tó ti lajú dé stage kan tó ti rọmọ àwọn kankan pé eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Sometimes a dẹ̀ máa mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ but because kò sẹ́ni tó máa jà, kò sẹ́ni tó máa call anybody to order. So oníkálùkù nǹkan ṣe nǹkan tó wù wọ́n ni. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó investigate ẹ̀. Now mo fẹ́ sọ̀rọ̀ OPM pastor yẹ kí n sáré chip in ẹ̀. OPM pastor yẹn wọ́n ló ní free schools, about 32 free schools tó máa ń gba àwọn ọmọ kéékèèké láti kékeré ló ti máa gba àwọn ọmọ yẹn sí school. Wípé ó dẹ̀ máa tún ràwé, free school dẹ̀ tún ní, tuition free and all the rest. Ẹ ṣáà fẹ́ kí n sọ̀rọ̀ pastor yìí, mi dẹ̀ kí n fẹ́ like àti mix show. Somebody said, where is the likes of Aroma Shodun, Percy Ademokun, Ayo Jamiu, and co today? Are they not Wasiu boys? Ọ̀rọ̀ lẹ́sọ, my brother, Adewole. Ọ̀rọ̀ lẹ́sọ. Adewole Tolúlọpẹ́ jọ́sà, tẹ́ bá ṣe tán, ẹ pè mí. Tẹ́ bá ṣe tán, ẹjọ́ ẹ pè mí. Ṣé ti gbọ́? Mo fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ yín. Ẹ ní nọ́mbà mi lọ́wọ́ àbí? Tẹ́ ẹ bá ní nọ́mbà mi, ẹ jẹ́ kí n fún ẹ wo orí òkè. Bọ́ ẹ jẹ́ kí n fún yín ní OPM gist. A máa ṣe OPM gist lọ́la. Mi lè dá máa ṣe lálẹ́ ọ̀la. Thank you, Hakeem Hassan. Alhaji ló máa bọ́ta wá ṣàlàyé. Alhaji ló máa. Kí ló tí àwọn ọmọ Òbésèré ò bọ́ta kan wá sọ̀rọ̀? Kí ló tí àwọn ọmọ then èèyàn kan tún pè mí, wọ́n ní tí n bá lọ wo YouTube bọ̀bọ̀ yẹn, wọ́n ní àwọn drummers, àwọn ọmọ backup singers nǹkan lẹ́yìn àwọn olórin, wọ́n ní ló máa interview. Wọ́n ní a lot of àwọn olórin tán wà lẹ́yìn olórin yẹn ló ń go through abuse yẹn. Wọ́n ní a lot. Débi àwọn gospel singers gan. Máa yẹn ní débi àwọn gospel pé tí n bá ráyè kí n lọ sí kí n tú page YouTube ẹni yẹn dáadáa. Ó ní màá rí. Ó ní a lot of them don't go through abuse. Okay, somebody said same Ayo Jamiu was busted in the Alhaji show today. Ṣé ti gbọ́ṣẹ́? Anybody lè bọ́ta kan ní pé kò rí bẹ́ẹ̀, ó ń tọ́jú wa, ọ̀gá wa ni. Tó bá ń tì wọ́n síta ń kọ́ pé ṣé ẹ ní lọ sọ̀rọ̀. Wọ́n borúkọ òun jẹ́. Ó ti sọ̀rọ̀ rédíò ní ó fẹ́ borúkọ òun jẹ́ ni. Ó láwọn kan náà fẹ́ borúkọ òun jẹ́. Ṣó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀? Kì í ṣe pé èèyàn kan fún èèyàn bá sọ nǹkan kan kì í ṣe ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Wàá ṣàlàyé títí ẹ. Máa yẹn sọ títí ẹ with point, with date and everything, with oṣù, with ọdún, with location. Gbogbo ẹ̀ ló ṣàlàyé. Ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Òun ló yẹ kó bọ́ta kó wá sọ. Kì í ṣe àwọn tó ń sá kiri tó ń bá sọ̀rọ̀. So tó bá di ọ̀la,
láàárọ̀ kí n tó jáde a máa play audio yẹn ẹ gbọ́ gbogbo interview máa yẹn gbogbo ẹ̀yin tẹ̀lé lọ wò lórí YouTube ẹ máa gbọ́ nǹkan tó sọ àwájọ finú àjọ jíròrò lórí ẹ̀ kẹ́ wò ó so that a lot of people are really more depth kìíní yẹn because àwọn èèyàn kọ́ tiẹ̀ clip ni but ẹni tó yin kìíní yẹn ni kọ́ máa kọ́ ti clip òun you know. àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ náà máa support ẹ̀ àwọn náà máa support ẹ̀ ẹ jẹ́ ká lọ sùn ó rẹ̀ mí lálẹ́ ó rẹ̀ bọ́dì so tó bá dàárọ̀ ọ̀la I will see you guys so tí ó pm yẹn àyè máa sọ ní ìnífẹ́ mix ẹ̀ ẹ jẹ́ ń lọ sùn yàrá pójú mi ti ń lẹ́rìí let me go and sleep we will see tomorrow. Somebody said, but did he wait till now before talking after 30 years with Wasiu? He can wait till any time. When my incident happened to me, I waited for 16 years before I started talking. I didn't talk immediately. I waited till when I was ready. You can't tell people when they want to come out and speak out. You can't. They talk at when they feel they have the grace, the strength, the courage. It's not something you just come out and start talking. Òun ló mọ nǹkan tóun lájà, òun ló mọ nǹkan tó gùn go through. Òun ló mọ nǹkan tóun rò tó fi wá wò pé I need to speak. So it took me 16 years. 16 or 17 years. I think I started talking about my experience 2 years ago. It took me 17 good years, almost 17 years before I started speaking out. So you can't tell people how to heal, how to move on, you can't. Problem we are as a people, we want to condition people. We want to make people adjust to the way we think things should be. But no, it doesn't work that way. Oníkálùkù pẹ̀lú bó ṣe ní courage àti strength àti gbé nǹkan. So ìgbà tó tẹ́ lọ́rùn ló bọ́ta yẹn. Ó wá jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀. Ó wà láàrin àwọn méjèèjì. But tó bá di ọ̀la, a ṣe ti bí yẹn. So ẹ jẹ́ kí n tètè sùn. So that màá lè tètè jí, màá lè strong. Ojú mi á lè fresh, kí n má look tired. Or else tí n bá look tired mi ní jáde mọ́. Toró rẹ̀ mi láàárọ̀ iná ni mi ṣe jáde. Mo lọ bí kan gbà tí máa fi dé láàárọ̀ ìmùkọ̀ sáré múra pápápá. Mo lọ bí iṣẹ́. So kò jẹ́ kí n ráyè. So tó bá di ọ̀la, ó dàárọ̀.